cleverly invited Baba Jesha. Cleverly invited Baba Jesha. Cleverly invited Baba Jesha. To come and act movie in her house. To come and act movie in her house. Cleverly planned for LIZZY ANJORIN at Idomata. Yabo, bó ṣe fẹ́ bọ́ kò yé mi. Cleverly told someone that LIZZY ANJORIN used to buy something from him, that if you lied, that LIZZY has come to steal 91,000 naira gold. Abi, LIZZY tó ta gold. Yabo kò ṣe tó máa gba ele. He wants to do a skit. Okay. So wọ́n pè Jesha pé kó wá ṣe skit ni. Èmi rò pé Jesha lọ lé ó lọ bọ́mọ yẹn sùn ni. Mo rò pé ó lọ bí ó lọ bá sùn. Tí n bá ṣàṣírí kan fún yín lálẹ́ yìí ẹ̀dẹ̀ gbàgbọ́. Ǹjẹ́ mọ̀ pé Yomi àti Iyabo Ojo ń dóra wọn? Ẹ mọ̀ abẹ́ ẹ mọ̀. Ẹ mọ̀ abẹ́ ẹ mọ̀. Yomi àti Iyabo Ojo ń dóra wọn. Ẹ mọ̀. Ẹ ṣe máa sọ pé ẹ mọ̀. Ẹ mọ̀ kí n. Yomi àti Iyabo ń dóra wọn. Nígbà tó ráwọn bàbá bẹ́lẹ́rò láwẹ̀sì ló lé Yomi lọ. Ìgbà ló wá fi cut letter lé Yomi kiri. Ṣé rí ọ̀rọ̀ film industry? Èyí tẹ́ ló ń gba ìpè torí ọ̀rọ̀ Iyabo Ojo. Ẹ̀yin lànà mi ṣe. If you love Baba Jesha so much, madam, send your daughter Ọba. Bí wọ́n ṣe ba ògbó Priscilla jẹ́ nílé Naira Marley torí pé àwọn rapist 40 wọ́n fi okùn ya ògbó Iyabo Ojo. Ó mọ̀ wípé ìdókùdò ègún yẹn orí ìyá tó bí Iyabo ló ti bẹ̀rẹ̀. Ibo gbọ́ṣẹ́ tán ní ìyá tó bí Iyabo Ojo ṣe iṣẹ́ olóṣù, iṣẹ́ aṣẹ́wó. Ṣé ìwọ gbọ́ pé wọ́n rèpù ọ̀tá tí wọ́n rèpù èmírí àbíyàn 40? Iyabo Ojo ni wọ́n rèpù ní 40. Priscilla ni kó lọ sọ́dọ̀ Baba Jesha kó túbọ̀ continue dídó lọ́dọ̀ ẹ̀. Àbí kó lọ sọ́dọ̀ kí lórúkọ ọmọ olórin tó ń dó yẹn, ọmọ tó kọ kí ló dé na only you wa kakọ. Priscilla ni kí Iyabo Ojo tó rán lọ síbẹ̀ kó lọ do dáadáa bó ṣe ń do látẹ̀yìn wa. Ọmọ tèmi ọba kò lè dòdòkúdò, olórí ni kò kí ń ṣolóṣó bí àwọn ọmọ Iyabo Ojo. Ìyá tó bí ọba, ìyá tó mọṣẹ́ ṣe ni. Ìyá tó bí Priscilla olórí burúkú ìyá tí ò mọṣẹ́ ṣe. Tó ẹ̀yin èèyàn wa mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí LIZZY ANJORIN tó sọ nípa Iyabo Ojo àti Yomi FABIYI nínú fídíò yìí. Ẹ ti gbọ́ bó ṣe sọ wípé Yomi FABIYI ó ń bá Iyabo Ojo sùn ní o, wípé olólùfẹ́ ara wọn làwọn méjèèjì jẹ́ nígbà kan rí. Ẹ̀yin èèyàn wa àwọn ọ̀rọ̀ yìí mà wá lágbára o. Iyabo Ojo ló ní history pé èèyàn 40 bá sùn. Iyabo Ojo ló ní history pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní doléjọ fọ́.